èyí ni bí Tinubu ṣe wọlé ìdìbò ààrẹ nípìnlẹ̀ Ọ̀yọ́. Olùdíje lórúkọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ló wọlé ìdìbò ààrẹ nípìnlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ìkéde ààrẹ tuntun gan wá lọ́wọ́ olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC lólú ìlú orílẹ̀-èdè yìí nílùú Àbújá. 31 nínú ìjọba ìbílẹ̀ 33 tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n láǹfààní láti kéde lọ́jọ́ àìkú Sunday ní nǹkan bíi aago 12 ọ̀sán kọjá 20 ìṣẹ́jú ọjọ́ ajé Monday tí í ṣe ọjọ́ 26 oṣù kejì ọdún 2023 yìí ni wọ́n kéde ìjọba ìbílẹ̀ méjì yòókù. Nígbà tó ń kéde èsì ìdìbò ọ̀hún lólú iléeṣẹ́ àjọ náà tó wà lágòdì nìbàdàn, alákòóso ètò ìdìbò kíkà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú ètò ìdìbò yìí ọ̀jọ̀gbọ́n Babátúndé Kẹ́hìndé Olúṣọlá tó tún jẹ́ adelé ọ̀gá àgbà yunifásitì FUNAABU tó wà nílùú Abẹ́òkúta sọ pé olùdíje lórúkọ ẹgbẹ́ òṣèlú APC Aṣíwájú Tinubu ti wọlé ìdìbò náà pẹ̀lú ìbò tó dín díẹ̀ ní 500,000. Alhaji Abubakar tó ń dupò lórúkọ ẹgbẹ́ òṣèlú PDP ló ṣe igbákejì pẹ̀lú àpapọ̀ ìbò 1,113 nígbà tí ẹgbẹ́ òṣèlú Labour Party LP tó fa Peter Obi kalẹ̀ ṣe ipò kẹta pẹ̀lú ìbò tó lé díẹ̀ 1,100. Ẹgbẹ́ òṣèlú APC náà ló wọlé ìdìbò sẹ́nẹ́tọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dì lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 25 kan náà tí wọ́n dìbò ààrẹ orílẹ̀-èdè yìí. Nígbà tó ń kéde àpapọ̀ èsì ìdìbò náà lọ́sàn-án ọjọ́ ajé Monday ọ̀sẹ̀ yìí, olùdarí ètò àkójọ ìbò náà sọ pé lẹ́yìn tí Tinubu ti ní ìbò tí iye rẹ̀ jẹ́ 449,884. Èmi ọ̀jọ̀gbọ́n Babátúndé Kẹ́hìndé Olúṣọlá gẹ́gẹ́ bí olùkójọ ìbò àpapọ̀ fún ìdìbò ààrẹ nípìnlẹ̀ Ọ̀yọ́ kéde Tinubu tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tó wọlé ìdìbò ààrẹ ọdún 2023 yìí nípìnlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ òṣèlú 18 ló fa ọmọoyè kalẹ̀ láti dupò ààrẹ Nàìjíríà nínú ìdìbò yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn náà fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.